Olúwa pẹ̀lú wòlíì rẹ̀. Ó yẹ kó mọ̀ kí ló bá wáyé. Bàbá gbọ̀nyà mínú ní Jésù rán sí wa. Gbogbo ẹni tó wọnú ayé tó fẹ́ gbáyé ṣe rere ló yẹ kó yẹ ìràwọ̀ bá wáyé wọn yé o. Ọ̀pọ̀ ológo ló ń tàràkà látàrí òye tí òye wọn ní sà. Ẹ kú oríire. Olúwa wa ti lànà àbáyọ fúnra rẹ̀. Pẹ̀lú wòlíì Ọlọ́run alààyè. Bàbá gbẹ̀yà mínú aka Àṣírí Ìràwọ̀. Ọlọ́run ti kó bàbá ìfún àkúrẹ́rẹ́. Àṣírí tọrọ mọ́ ìràwọ̀. Àtọ́sù pẹ̀lú ọjọ́ ìbáwáyé ẹnì kọ̀ọ̀kan. Àṣírí Ìràwọ̀. Mystery of Star. Gbogbo ọmọ tá a bí láti 21 March gbogbo tó lọ fi dé 19 April ìràwọ̀ iná ni wọ́n tá à ń pè wọ́n ní Aries. Gbogbo ọmọ tá a bí láti 20 April títí lọ fi dé 20 May ìràwọ̀ erùpẹ̀ ni wọ́n tá à ń pè ní Taurus. Gbogbo ọmọ tá a bí láti 21 May títí lọ fi dé 20 June ìràwọ̀ afẹ́fẹ́ ni wọ́n tá à ń pè ní Gemini. Gbogbo ọmọ tá a bí láti 21 June títí lọ fi dé 22 July ìràwọ̀ omi ni wọ́n tá à ń pè ní Cancer. Bí ẹnìyẹn sà ìtọ́wò làmọ́dé dùn ọbẹ̀ tó lọ́kọ̀tà ló yẹ kó fẹ́ irú ìràwọ̀ wo ló lè fẹ́ra wọn. Ìdánsá wọn ó yára fọ́lọ̀ ẹ̀ lórí Facebook, Instagram tàbí kó subscribe ní YouTube. Àṣírí Ìràwọ̀ Mystery of Stars ní kẹ́ sẹ́ẹ̀tì fún tàbí kẹ́ máa pè 08054353629. Ẹ lè sẹ́ndí date of birth, oṣù àtọ́jọ́ tẹ́ ẹ wáyé sórí WhatsApp nọ́mbà yẹn. Ọ̀fẹ́ ni wọ́n máa sẹ́ndí fídíò àṣírí ìràwọ̀ tí ẹ sí ọ. Wọ̀nyí ni episode 5 Àṣírí Ìràwọ̀ níbi tí a ti ń sọ àwọn ìràwọ̀ kọ̀ọ̀kan àti àwọn tó rọ̀ mọ́. A ó máa sọ nípa ìràwọ̀ tá a mọ̀ sí Leo, ìràwọ̀ iná tó gbóná. Àwọn ní gbogbo ọmọ tá a bí láti 23 July títí tó fi dé 22 August. Ìràwọ̀ iná tó gbóná ni wọ́n tá ń pè ní Leo star, èyí tá a mọ̀ sí fire star. Àwọn ìràwọ̀ yìí bó o bá fẹ́ wọn ní aya, in fact wà nílò láti ní sùúrù nítorí pé wọ́n máa ń láìkí ìgbéraga gan, wọ́n sì máa ń jiyàn gan, wọn kì í fẹ́ràn láti foríbalẹ̀ fún ẹlòmíì. Ìbádára fẹ́kẹ́ tó bá lórí ìràwọ̀ tó bá jẹ́ obìnrin, ìbádára kó mú ìgbéraga kúrò, kó sì mú ìyàn yíjà kó mú kúrò, kó sì tẹríba fún ọkọ rẹ̀ kó lè gbé ní ilé ọkọ. Àwọn ìràwọ̀ yìí wọ́n fẹ́ràn ẹ̀sìn gan, bó bá ti sin ẹ̀sìn kan kò sí ẹni tó lè gba ẹ̀sìn yẹn ní ọwọ́ wọn, yálà kó jẹ́ ẹ̀sìn tí ò dá ni o ò lè gbà lọ́wọ́ wọn. Ìràwọ̀ yìí ọjọ́ Sunday ni ọjọ́ tó bá ìràwọ̀ yìí mu. Bẹ́ẹ̀ ni ọjọ́ Sunday lọ́jọ́ tó bá ìràwọ̀ yìí. Àwọn iṣẹ́ tó sì lọ pẹ̀lú ìràwọ̀ yìí àwọn ni bíi MC, bíi manager, bíi footballer, bíi travel agent, bíi musician, bíi actor or actress. Tó o bá lè ṣe àwọn iṣẹ́ yìí wàá rí wípé ó ṣàṣeyọrí ju àwọn akẹgbẹ́ rẹ lọ. Àwọn ìràwọ̀ yìí tó bá jẹ́ ọkùnrin kí wọ́n jọ̀ọ́ kí wọ́n sá fún obìnrin, kí wọ́n ìyẹn túmọ̀ sí pé kí wọ́n má ṣe àgbèrè, kí wọ́n má sì jẹ obìnrin kankan, kó má sì lo jìbìtì pẹ̀lú obìnrin kankan nítorí pé ìràwọ̀ yìí kò fẹ́ irú àwọn nǹkan báyìí. Àwọn aṣọ tó lọ pẹ̀lú ìràwọ̀ yìí ni àwọn aṣọ flashing cloth, àwọn aṣọ dídán kí gbogbo ẹnikẹ́ni tó bá dẹ̀ jẹ́ ìràwọ̀ yìí kí wọ́n ṣọ́ra fún láti máa join ní ẹgbẹ́, that is they should run away from club joining. Ìyẹn gbogbo àwọn obìnrin torí pé nípasẹ̀ bẹ́ẹ̀ owú jíjẹ máa dé, nípasẹ̀ bẹ́ẹ̀ ogun lè tibẹ̀ wọlé. Gbogbo ọkùnrin àtobìnrin tó bá wà ní abẹ́ ìràwọ̀ yìí kí wọ́n sá fún ìgbéraga nítorí pé ìgbéraga máa ń padà ń da nǹkan rú mọ́ wọn ní ọwọ́. Ẹ follow wa lórí Facebook, lórí YouTube, lórí Instagram, lórí TikTok. Àṣírí Ìràwọ̀ Mystery of Star. Nọ́mbà tèmi náà lè yípo padà 08054353629. Tó o bá ní ọ̀rọ̀ kan tó rú ẹ lójú lórí ìràwọ̀ rẹ pè wá ọkọ WhatsApp nọ́mbà yẹn á sì bá ọ sọ̀rọ̀ dáadáa. Ọ̀rẹ́ gbìyànjú kó bá mi share fídíò eléyìí. Tó o bá tiẹ̀ tí share fídíò wa rí gbìyànjú kó share fídíò eléyìí. Mo kí yín káàbọ̀ sí abala àṣírí ìràwọ̀. Ohun tá à ń gbé yẹ̀wò ni àwọn ìbáṣepọ̀ àti àwọn ohun tí a nílò láti mọ̀ nínú ìràwọ̀ kọ̀ọ̀kan láti lè mọ bá ṣe máa lo ilé ayé wa, láti lè jẹ́ ká máa sinmi tá máa pariwo eléyìí ogun oṣó ni, eléyìí ogun àjẹ́ ni, wọn ò fẹ́ gbélé ọkọ ni, wọn ò fẹ́ níyàwó ni. Wo ohun tó nílò láti mọ̀ gangan ni eléyìí. Bó o bá ti mọ̀ ìṣòro rẹ ti dínkù, ìṣòro rẹ ó ṣe kí ni ó ti dínkù. Ohun tá a fẹ́ gbéyàwó ni pé ṣé ìràwọ̀ omi àti ìràwọ̀ iná ṣé wọ́n lè gbé pọ̀? Bí wọ́n bá sì gbé pọ̀ kí ni ewu tó wà níbẹ̀? Ẹlẹ́ẹ̀kejì tá a fẹ́ gbéyàwó náà níbí báyìí ni ṣé ìràwọ̀ erùpẹ̀
àti ìràwọ̀ iná ṣé wọ́n lè gbé pọ̀? Bí wọ́n bá sì gbé pọ̀, ewu wo ló wà níbẹ̀? Gbogbo wa pátápátá la ti gbọ́ nínú àwọn ẹ́písòdì mi tí mo wí pé bí ìràwọ̀ omi àti ìràwọ̀ iná tí wọ́n bá gbé pọ̀, omi ni ó padà pa. Ìyẹn túmọ̀ sí pé bó àkúáyà nǹkan ó lè padà sọ ẹni tó jẹ́ ìràwọ̀ iná yẹn kó sọ dẹni tó ní kankan mọ́. Bí ìràwọ̀ erùpẹ̀ náà bó bá sì dúró ti ìràwọ̀ iyẹ̀pẹ̀ àbí ìràwọ̀ erùpẹ̀ àti iná tó bá jọ gbé papọ̀, bí ìràwọ̀ iná ò bá ṣọ́ra, erùpẹ̀ náà ni ó padà pa. Ẹ já gbéyẹ̀wò ní abala yìí. Ẹ wò ó, ṣe rí wípé àwọn omi yìí ó wà níbi iná yìí. Ṣe pé ńgbà tó rù kọjá iná kò pa iná. Ẹ jẹ́ ká máa wò ó. Ohun tí wọ́n fi máa ń pa iná òun ni ìbínú òdòdì. Ẹ wò ó báyìí, ẹ máa wò ó bọ̀, ẹ máa wò ó bọ̀. Ẹ máa rí wípé tó bá ti dé ibi tí iná yẹn wà báyìí, ńṣe ni yóò pa. Bí inú rẹ̀ ṣe ń rú sókè, bí inú rẹ̀ ṣe ń rú sókè, ẹ wò bẹ́ẹ̀ yẹn. Ẹ jẹ́ ká wo ti iyẹ̀pẹ̀ náà. The same thing is happening. Nígbà tí ìbínú yẹn ò bá ti kọjá, tí ìbínú yẹn ò bá ti kọjá, iná ò lè kú. Bí ìbínú yẹn ò bá ti kọjá, iná ò lè kú. Ṣùgbọ́n ẹ jẹ́ ká gbìyànjú kí omi yẹn kó lọ kọjá, ẹ wo tó fẹ́ ṣẹlẹ̀. A ní àṣírí lélẹ́yìí. Ẹ follow wa. Nọ́mbà mi ò yípo padà. 08054353629. Sórí báyìí, sórí pé omi yẹn pa iná yẹn. Ẹ jẹ́ ká wo ti iyẹ̀pẹ̀ náà. Sórí báyìí, tẹ́ bá padà wò ó, ẹ rí lórí pé ó fi ìbínú, ó ru ìbínú rẹ̀ sókè. Ṣé rí tó bá yá, iná yóò máa ṣe yóò pa iná yẹn. Ohun tí a ń sọ nípa rẹ̀ ni wípé bí ìràwọ̀ omi àti ìràwọ̀ erùpẹ̀ àti bí ìràwọ̀ omi àti iná àti gbogbo èèyàn náà kọ́ lálé lórí ọ̀fẹ́ láti dá lóhùn kíákíá. Gbogbo ènìyàn lá lórí ọ̀fẹ́ láti dá lóhùn, bọ̀ kíákíá. Gbogbo èèyàn kọ́ náà lá lórí ọ̀fẹ́ láti dá lóhùn kíákíá. Nítorí pé àwọn mẹ́sẹ́jìsì yẹn bó ṣe ń wọlé à ń dá wọn lóhùn. Àwọn mẹ́sẹ́jìsì yẹn dẹ̀ pọ̀ gan, jọ ẹ má bínú. So ẹ jẹ́ ká sáré sọ nípa ìràwọ̀ Aries tá a mọ̀ sí ìràwọ̀ iná. Gbogbo ẹ̀yin ọmọ tá a bí láti 21 March títí tó lọ fi dé 19 April, ìràwọ̀ iná lẹ̀ ń lò. Gbogbo ọmọ tá a bí láti 20 April títí tó lọ fi dé 20 May, ìràwọ̀ erùpẹ̀ lẹ̀ ń lò. À ń pè wọ́n ní Taurus. Gbogbo ọmọ tá a bí láti 21 May títí tó lọ fi dé 20 June, ìràwọ̀ afẹ́fẹ́ lẹ̀ ń lò. À ń pè wọ́n ní Gemini. Gbogbo ọmọ tá a bí láti 21 June títí tó lọ fi dé 22 July, ìràwọ̀ omi lẹ̀ ń lò. À ń pè wọ́n ní Cancer. Gbogbo ọmọ tá a bí láti 23 July títí tó lọ fi dé 22 August, ìràwọ̀ iná lẹ̀ ń lò. À ń pè wọ́n ní Leo. Gbogbo ọmọ tá a bí láti 23 August títí tó lọ fi dé 22 September, ìràwọ̀ erùpẹ̀ òun lẹ̀ ń lò. À ń pè wọ́n ní Virgo. Gbogbo ọmọ tá a bí láti 23 September títí tó lọ fi dé 22 October, ìràwọ̀ afẹ́fẹ́ lẹ̀ ń lò. À ń pè wọ́n ní Libra. Gbogbo ọmọ tá a bí láti 23 October títí tó lọ fi dé 21 November, ìràwọ̀ omi lẹ̀ ń lò. À ń pè wọ́n ní Scorpion. Gbogbo ọmọ tá a bí láti 22 November títí tó lọ fi dé 21 December, ìràwọ̀ iná lẹ̀ ń lò. À ń pè wọ́n ní Sagittarius. Gbogbo ọmọ tá a bí láti 22 December títí tó lọ fi dé 19 January, ìràwọ̀ erùpẹ̀ lẹ̀ ń lò. À ń pè wọ́n ní Capricorn. Gbogbo ọmọ tá a bí láti 20 January títí tó lọ fi dé 18 February, ìràwọ̀ afẹ́fẹ́ lẹ̀ ń lò. À ń pè wọ́n ní Aquarius. Gbogbo ọmọ tá a bí láti 19 February títí tó lọ fi dé 20 March, ìràwọ̀ omi lẹ̀ ń lò. À ń pè wọ́n ní Pisces.